borí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta èèyàn tó bá mojú ògún. tó mo tún kí wa o mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi. ẹ mọ̀ tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Láàjì Àbáàsì gbogbo ìlú ń pè ní olùkọ́ àgbà. èyí tó wé ti gbọ́ olùkọ́ àgbà Láàjì Àbáàsì Ọlọ́run ọba ló rán ẹ. ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú. àkọ́kọ́ àwọn mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá àwọn ọba tó ṣe pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní mọ̀ sí ọmọ aráyé lóore. bákan náà mo dúpẹ́ fún gbogbo àyè alátìlẹyìn ètò ìtàn Yorùbá káàkiri tìbútòrò àgbáyé. ìdámọ̀ṣẹ́ ní ìwúre fún gbogbo yín pé àpadà sí ibú àpadà sí ìgbà kò ní bá gbogbo ẹ̀yà alátìlẹyìn ètò ìtàn Yorùbá kárí ayé. ohun tó ṣẹlẹ̀ kọ́lá fojú rí o ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá kárí. bóyá ẹsẹ̀ wa ń darapọ̀ mọ́ wa o fún ìgbà àkọ́kọ́ lórí ètò yín ètò wa ìtàn Yorùbá abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni abala ètò ìtàn Yorùbá pín sí. abala àkọ́kọ́ ni abala àmọ̀dájú tá a ti máa ń sọ nípa àsìwí ọ̀rọ̀ tàbá sì gbọ́ ọ̀rọ̀ tàbá sì pa òwe. ẹ wá rí abala ẹlẹ́ẹ̀kejì wá ní abala ìwádìí ìjìnlẹ̀ tó ṣe wípé ìtàn tó jẹ́ ojúlówó ńlá máa ń sọ tí kìí ṣe àlọ́ tó jẹ́ ojúlówó ìtàn ni a máa ń sọ níbẹ̀ tó gbé bàbá ṣe ìwádìí ìtàn dáadáa tá a sì gbà án yẹ́bẹ́yẹ́bẹ́. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì. ẹ wá ní bínú sí wa ní òní pé àkọ́kọ́ ó pẹ́ wa díẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ rí i pé àwọn tó bá ti ń wò wá bí ẹlẹ́ẹ̀kẹta ní tá a wà tá a tún padà òjò ńlá lọ́rọ̀ onílùú Ìbàdàn a sì dúpẹ́ òjò ìtura ni a rí àwọn nǹkan èlò tá à ń lò ni ó ń ṣe ìdíwọ́ àwa náà máa ń pè fẹ́yìn yẹn yìí pé ìta ń ṣe ojúṣe gbogbo wa ni kódà àwọn kinní oníná tá à ń lò gan a rí i pé à ń dọ́gbọ́n sí i báyìí torí gbogbo ẹ̀ ti wọ inú ara wọn torí náà a ṣe ètò talẹ́ bí Ọlọ́run bá ṣe ní ká ọ̀ra ṣe òun náà ni a ṣe rọra ṣe ètò ní alẹ́ yìí ọmọ méjì ọmọ tó ṣe fi kíní ẹ̀rọ sí tàǹbẹ̀ náà ni ọ̀rá gbé sí tàǹbẹ̀ fọ́nbà torí pò náà láọ̀rá mọ́ lò á jẹ́ pé ẹ̀rọ kan náà láálò ní ònínú ọmọ máa bọ̀ torí pé ká ṣe kánkán tàbí awọ bàbá àsọ̀nà àti ẹ̀dúpẹ́pẹ́ àrí ọgbọ́n arógbọ́n dá sí i àtà máa ń sọnù pé ọ̀pọ̀lọpọ̀ nígbà tá a bá ń sọ tẹ́lẹ̀ mi ó pè wá olùkọ́ àgbà ọ̀yẹ̀ bá bì díẹ̀ ọmọ méjì olùkọ́ àgbà àwọn fẹ́ kẹ́ ẹ sọ ìtàn ìlú àwọn fẹ́ kẹ́ ẹ sọ ìtàn kìíní kan àwọn èèyàn mọ wọ́n rò pé bẹ́ẹ̀ náà ló ṣe rọrùn tó fún ọmọ tí a ń fi ojú gbiná lára ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìwádìí àti ìtàn tí a máa ń sọ fún ìmọ̀ tí a ń fi ojú gbiná ń bẹ̀ lórí ọ̀tọ̀ ní ká ṣèwádìí ọ̀tọ̀ ní ká tó to ìtànjọ ọ̀tọ̀ wá tó ní pé nígbà bá fẹ́ ṣe ètò àwọn irinṣẹ́ tí à ń lò a sì dúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe alátìlẹyìn òjé tí ẹ̀kọ́ kẹsàn àwọn tó ṣe alátìlẹyìn tá a fi ń rí ìtàn Basọ̀run Gáà tá a fi ń rí sọ àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Máyọ̀wá lórílẹ̀‐èdè Italy bákan náà mo dúpẹ́ lọ́wọ́ Rahman Fọlọ́runṣọ́ ní USA ìgbàgbé bàbá mi Adéolú Adékọ́lá ní USA bákan náà ìgbàgbé bàbá mi Adéwọlé Àjàyí ní USA mo dúpẹ́ lọ́wọ́ Musa Muritala ní UK mo dúpẹ́ lọ́wọ́ Dọ̀tun Fámákiwá ní India Bọ́lájí Egúnjọbí ní USA Ògúnyẹmí Ọláyínká ní Abẹ́òkúta mo dúpẹ́ o Lukman Olújìmí mo dúpẹ́ mo sì dúpẹ́ lọ́wọ́ olóyè Ọlátẹ́jú Ọláìtẹ́ James Basọ̀run ìlú Ìpàpọ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà ìwà àgbàgbé bàbá mi o Mọ́gàjí Bánkọ́lé Apabí Ẹlẹ́sìn olóyè Ọláwálé Ọlálérè ní orílẹ̀-èdè Amẹ́ríkà mo sì dúpẹ́ lọ́wọ́ Túndé Ajẹ́lẹ̀ àwọn náà ti kàn sí wa bákan náà máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi pàtàkì ní orílẹ̀-èdè Amẹ́ríkà mo dúpẹ́ àwọn tá a bá ń wò wá ẹ má bá wa fi ṣọwọ́ káàkiri tìbútòrò àgbáyé ẹ má bá wa fi ṣọwọ́ káàkiri tìbútòrò àgbáyé bí mo lè sísọ á gbà wá bẹ́ẹ̀ bí ètò bá ṣe mọ ẹ rí pọ́ lọ wá já díẹ̀ ẹ bá sì wọ ẹ rí i pé àwọn iná tá à ń lò kò fi bẹ́ẹ̀ jáde dáadáa ní alẹ́ bí gbogbo rẹ̀ ṣe rí lò lágbára Ọlọ́run
àdèbí tí à ń lọ gbogbo tí ò tó ń bọ̀ wá tó nítorí àsìkò ọjà bọ́ sí abala àmàdájú. bẹ́ẹ̀ ni bàbá mi ǹjẹ́ wọ́n sọ pé alákọ̀rí ìṣẹ́gbẹ́ alákọ̀wé. alákọ̀rí ìṣẹ́gbẹ́ alákọ̀wé. ọ̀kàrí a lè fi gbogbo ara pè ní òwe bí ọ̀rọ̀ àsọjẹ ni àmọ́ tó wá lọ nílò òwe wọn a ní alákọ̀rí kì í ṣẹgbẹ́ alákọ̀wé bálákọ̀wé ọ̀bá rí ìwé á rántí ọ̀rọ̀ àná tálákọ̀rí sọ. bálákọ̀wé ò bá rí ìwé á rántí àná tálákọ̀rí sọ. ohun rẹ tẹ́ máa ń pè lálákọ̀rí nílẹ̀ Yorùbá nígbà táwọn oníwèé dé oníwèé pé òun ka ìwé èmi ka ọgbọ́n orí mi bí mi ò kàwé mọ̀ kárẹ́ kọ̀nà orí mi bí mi ò kàwé mọ̀ kárẹ́ kọ̀nà orí mi. alákọ̀rí ni pé òun ọ̀mọ̀wé àmọ́ òun mọ nǹkan lórí. tí oníwèé bá wá ń sọ̀rọ̀ òwe wọ́n wàá máa sọ tó gbọ́ lẹ́nu àwọn èèyàn. ìjọ tí oníwèé ọ̀bá wá ríwèé òun náà wàá máa múlò nínú ọ̀rọ̀ alákọ̀rí. ìjọ tí ò bá rí ìwé yóò wà láti tálákọ̀rí sọ pé alákọ̀rí ìwé nǹkan báyìí gbà báyìí. Yorùbá náà sọ pé ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pe àgbà ní wèrè Yorùbá ọlọ́gbọ́n kì í jẹ́ ká pe àgbà ní wèrè. bó ṣe nínú já sáré kàn sí ìyàwó Ajaratu Adébísí Ọlọ́sùn nílùú Ìlọrin ká tó wá kàn lu abala ìwádìí ìjìnlẹ̀ tí gbọ́ nǹkan kan tó gbọ́ nǹkan lónìí o. bóyá ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Ajaratu Adébísí fún ọ̀sán ìbílẹ̀ tó péye lọ́dọ̀ Ajaratu Adébísí. bọ́nà àṣẹlà ìdábà ń fọwọ́ sọ́pọ́n láti gòkè jákè jábútẹ́ tílẹ̀ ń lọ́ọ̀yìn bẹ̀rẹ̀ lórí àṣeyọrí gbogbo tọ́kẹ̀rẹ̀ tó ti ń sọ àgbàgbà fún ni jẹ́ so wẹ́rẹ́ kákárí bọ́dún òwà tẹ́lẹ̀ ń ti ń ṣe ni ìṣòro wo ni wọ́n ní tó rò pé kò látúnṣe túnú Ọlọ́run ló déwé Ọlọ́run ló dégbò tó sì fàṣírí lílo rẹ̀ hàn àwọn kan láti ṣọmọ ara yìí lóore bẹ́ẹ̀ Olúfádé Fọláṣadé tó ń jẹ́ Ajaratu Adébísí Ọlọ́sùn ti wà tipẹ́ tó sì jẹ́ wípé omi ni aṣẹ̀dá ní kí wọ́n fi máa ṣe òwòsàn bí wọn náà bá fura pé tí ń ṣẹlẹ̀ sí ọ̀yìn ṣojú lásán má gbóra rẹ mọ́lẹ̀ o yára tètè lọ kàn sí ìyá Ọ̀ṣun Ajaratu Adébísí ẹni Ọlọ́run yàtọ̀ sáwòṣe o ẹni rí Olúfádé Fọláṣadé Ajaratu Adébísí ní nọ́mbà 330 Alimi Road Ọlọ́jà Ìlọrin nípínlẹ̀ Kwara ẹ sì mọ̀ pé Olúfádé Fọláṣadé Ajaratu Adébísí sórí 08127152319 08127152319 Ajaratu Adébísí àlàfúnfún gbòòrò nítòsùn. tó bó ṣe rí nù ẹja kàn sí Ajaratu Adébísí ní nọ́mbà 330 Alimi Road Ọlọ́jẹ̀ nílùú Ìlọrin tàbí ká pè wọ́n sórí òǹkẹ̀rọ wọn +2348127152319 ẹni á pè Ajaratu Adébísí sí. àwa dúpẹ́ o àtún ọ̀pẹ́ dá ọmọ méjì ìtàn wo là ń bá bọ̀. ìtàn akọni ńlá ni akọni wo Basọ̀run Gáà Basọ̀run ńlá ni bàbá. ọyẹ ẹjẹ ká kí wọn lálẹ́ ní Ọ̀yọ́ àkìrọ́bà fi lálẹ́ ní Ọ̀yọ́ ọyá ẹja lọ rè kálàfin ọmọ àjòwú yọkọ lẹ́nu abíkú tọ́tọ́ lẹ́yìn pàdùkú bì tó lù ibi tó ti ní kólówó owó tí wọ́n kọ́ dábọ́wọ́ rẹ̀ lẹ̀ ṣé kó lè bá a ní. ó dáa tá a bá gbàgbé bí ọmọ méjì ṣe sọ ká rán wa létí pé ìtàn akọni pàtàkì alágbára nílẹ̀ Yorùbá Basọ̀run Gáà ńlá bẹ̀rẹ̀ tó ṣe wípé apá kẹrin la sì bá ìtàn Basọ̀run Gáà dé ní àná. ó ní ibẹ̀ gan-an láàyè wọn ibi ilẹ̀ gbéyàn wọn làwọn èèyàn ọ̀hún dúró sí ibẹ̀ lọ́yọ́ àkọ́kọ́ gbogbo tó jà níbẹ̀. gbàgbé pé lánàá mo sọ fún wa bí Basọ̀run Gáà ṣe pinnu láti gbé ogun ńlá lọ sí ìlú Ọba Ẹlẹ́wì Odò nítorí pé ìwà àti Ọba Ẹlẹ́wì Odò wù bí ìwà afinisẹ̀sìn ńlọ́wọ́ á ṣe fún ẹni tó wá bá lálejò yìí ló múnú bí Basọ̀run Gáà àti àwọn Ọ̀yọ́ bí mo ṣe sọ fún wa o kì í ṣe Basọ̀run Gáà gbogbo ọmọ Ọ̀yọ́ ní pátá ni wọ́n gbà pé ìwà àrífín ni Ẹlẹ́wì Odò ìlówù sí ọba Aláàfin Ọ̀yọ́ torí náà o ẹ má di ẹ̀bi ìṣẹ̀lẹ̀ ẹrú Basọ̀run Gáà nìkan o èmi á máa sọ yí pé Yorùbá ní pé ẹ jẹ́ ká fún ajá lórúkọ burúkú kábàá lè sokùn sí lọ́rùn ká lè rí ìbọ Ògún. àjíṣe bí Ọ̀yọ́ làárí ẹṣin bí rọ́ọ̀nì lẹ́yìn Ọ̀yọ́ òkú ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. mo sì sọ fún ẹ pé kò ní burúburú kọ́ mọ̀ kó ẹnìkan mọ́ ni o ìgbà ìpọ́njú là ń mọ ọ̀rẹ́ Aláàfin Agbólú Ajé o ọ̀rẹ́ sí abẹ́lé ọ̀rẹ́ sí ọ̀rẹ́ rẹ̀ ọ̀ràn sí Ọba Ẹlẹ́wì Odò yìí pé mo kìlọ̀ fún ọ o sáà sálà fẹ́mi rẹ̀ má dúró dógun tí Basọ̀run Gáà ń gbé bọ̀ o
ọba Ẹlẹ́wì Odò sì fo èṣù Ìgbò ó sì sá lọ sí ilẹ̀ Núpé ní ilẹ̀ Tápà níbi tó mọ̀ pé Baṣọ̀run Gáà ò lè gbé ogun wọ̀. ṣé àgbàgbé pé Baṣọ̀run Gáà fura yí pé àìrí ẹ̀yẹ nígbà tó gbógun wọ ìlú Ẹlẹ́wì Odò tó ní pé gbogbo ìlú ti lọ pẹ̀lú ẹrù wọn ó fura yí pé Aláàfin Agbólúajé ó ń sẹ̀rẹ̀ jẹ́ o ó sì ránṣẹ́ padà sí Aláàfin Agbólúajé tí a bá gbàgbé ní àná. Abọ́bakú àdìkú kan bí ẹni rẹ̀ bí ọmọ akúnyẹ́ bá ní epo nílé oníkan ọmọ ogun ọ̀la. mo sì sọ fún wa pé nígbà tí ó ń ṣẹ́gbẹ́dọ̀ Aláàfin Agbólúajé pé ọ̀rọ̀ pé méjì o apá kan ní pé àṣẹ wa gbọ́ pé wọ́n gbé orí ọ̀rẹ́ mi wá bá mi apá kan sì ní rárá o ohun tó ṣẹlẹ̀ ní wípé Aláàfin Baṣọ̀run Gáà ló ránṣẹ́ pé kóun náà ṣe bí àwọn baba ńlá rẹ̀ èyí ló mú kí Aláàfin Agbólúajé kóun náà tó tẹrí gba aṣọ lẹ́yìn ọdún 22 ní ọdún 1772 ni ó jáde ní ayé. olùkùnrin ọmọ bàtàbàtà nìkan àjèfà. ẹ ǹlẹ́ o oníkọ́ ọmọ olókùn ẹ̀ṣẹ̀ Ọ̀yọ́ ilé ọmọ abọ́bajó kóṣó ẹ̀yin lọ́mọ abọ́bajáró oníkọ́ jìfà. ẹ wá kó àbọ̀ sí apá karùn-ún mo fẹ́ ká máa farabalẹ̀ ká máa gbọ́ ìtàn yìí ká bàa lè mọ̀ yìí pé àwọn bàbá wa ti lo sáà wọ́n dẹ̀ ti dẹ́ mẹ́wàá wò wọ́n lo ìgbà wọn o kí wọ́n náà ó sì rí tiẹ̀ mú àwa tá a bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ máa bá wa fi ṣọwọ́ sí àwọn èèyàn káàkiri tòìbútòrò àgbáyé ẹ máa bá wa share rẹ̀ torí wípé àwọn ọ̀láǹfààní àti lè share rẹ̀ lónìí ẹ̀rọ kejì tó yẹ ká lò ńlá fi ń lò ló ń jẹ́ alátagbà ètò tí à ń ṣe ní ọwọ́ ló ń jẹ́ alátagbà ètò tá à ń ṣe láti lọ gbé sí ìta kí ó bà lè máa rí kíní ìtàkùn fà mọ́ra. orí àwọ̀ orí àdìdè jọ̀njọ̀n ẹ̀rù ayọ̀wọ̀ ọwọ́ ìjọyà ẹ̀yẹ ká orí ilẹ̀ bàbá wa. Yorùbá ní pé báyé bá yẹ wọ́n tán ìwà ìbàjẹ́ ni wọ́n ń hù bẹ́ẹ̀ lọ̀rọ̀ akọni alágbára Baṣọ̀run Gáà rí ó ti wá di àṣọ Baṣọ̀run Gáà ti wá di ẹ̀rù jẹ̀jẹ̀ àmọ́ kékeré wá ní ìwà tí Baṣọ̀run Gáà nínú ìwà tọmọ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ pẹ̀lú débi pé àwọn àgbà sọ fún wa pé lọ́jọ́ kan ọmọ Baṣọ̀run Gáà kan di ẹrù lẹ̀ ọwọ́ afagídí mú ẹnìkan láàrin ìlú pé ìwọ wá bá bì í tiẹ̀ wàá rọ ẹrù délé fún mi nígbà ó gbé ọrù tó ṣe pé ẹni tí ò ru ẹrù bẹ́ẹ̀ rí tọ́rùn ẹ̀ wá kì mọ́lẹ̀ kìkìkì òun àtọ̀rẹ́ rẹ̀ tí wọ́n wájọ wájú wá sọ pé ò rí nǹkan bọ́rùn rẹ̀ ṣe kí o àdá ò lè wọlé sí lọ́rùn o ìyẹn ni kí ni àdá ò ní ò lè wọlé ìwọ́n jádàn wò ibi tó ti rẹ̀ lọ ó sì lọ láti ẹ̀yìn ó sì gbé àdá ó sì àgàdà ó sì gbélé ẹ̀wù. ó bẹ́ orí ẹni tó bá ń bá rẹ̀ ó fi bẹ́ẹ̀ lórí o báyìí lórí ṣe rè bọ́ọ̀lẹ̀ kò wọ́sẹ̀ kan o ó tún pẹ́ lòmíì pé ìmọ̀párò rẹ̀ ò tiẹ̀ nípa pàdá mi wọ́n wá gbẹ́rù wá máa rù lọ lára àgbà táwọn ọmọ Baṣọ̀run Gáà ń wù ní. débi pé níjọ́ kan ẹnìkan lọ sí oko oṣù rẹ̀ ń tú oko oṣù ṣe ọmọ Baṣọ̀run Gáà ó sì mú ọfà oró ọfà náà kànàkànàkàn ó sì júlẹ̀ fún kóbá. bàbá kí ló kọ́ ń Baṣọ̀run Gáà yìí. sórí àwọn ọmọ rẹ̀ pọ̀ díẹ̀ ni àwọn tá a mọ̀ àmọ́ òjò nínú wọn àwọn míì náà fẹ́ tó pé tó dákọ̀ wọn ṣùgbọ́n àwọn tí a mọ̀ èmi ò lè máa sọ àtàmọ́mọ́ àtàmọ̀. ìjọ téèyàn pa ọmọ tó pa èèyàn lóko rẹ̀ nínú oko olóko ni o ìjọ kejì ni ẹnìkan náà ti lọ ń tún oko ṣe olóòrò pé ọ̀bọ ni bóyá ṣe rọ ìbọn bù ọ̀fọ̀ oró tẹ́ tó pa mí ìlú. ọjà ara àwà táwọn ọmọ Baṣọ̀run Gáà ń wù nígbà táwọn ọmọ Baṣọ̀run Gáà ń hùwà yìí ta ni mo fẹ́ fẹjọ́ sùn sọ yé wa pé nígbà tí wọ́n ń sí Baṣọ̀run Gáà dé gbogbo òlú lọ́tẹ́wọ́ gbà pé yọ́ gbà wọ́n lọ́wọ́ ilé ọlá ìwà táwọn akẹ̀lọ́ ń hù àmọ́ táwọn ọmọ Baṣọ̀run Gáà ó burú ju tiwọn lọ. lásìkò náà ń sọ yìí Ọ̀yọ́mèsì kan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ kí ni ń jẹ́ Ọ̀yọ́mèsì níbi tí Baṣọ̀run Gáà ti ń sọ̀rọ̀ ó ti di kìnìún bẹ̀rù
Basọ̀rún Gáà di kìnìún bẹ̀rù sí gbogbo ilẹ̀ Yorùbá ó dì í sí Aláàfin Ọ̀yọ́ ó dì í sí gbogbo ìlú sẹ́yìn gbàgbé pé Aláàfin Agbólúajé ti tẹ́rí gbaṣọ wọ́n ṣe ẹ̀yẹ ẹ̀kan ìfọ́ba bàbá sì darapọ̀ máwọn baba ńlá rẹ̀ ọ̀dà o ta ló wá kú o tí ó jẹ́ Aláàfin Ọ̀yọ́ Basọ̀rún Gáà ò sì lè di Aláàfin bẹ́ẹ̀ ni kò lè gbé ọmọ rẹ̀ sórí àpèrè torí wípé bí ìlú bá ń ṣe àtìlẹ́yìn fún yàn síbẹ̀ náà ó lójú ibi tó mọ o ó lójú ibi tó mọ nígbà ọ̀rọ̀ rí báyìí nínú àwọn akẹ̀yọ́ wọ́n bá mú májẹ̀ ó gbé pé ìwà akẹ̀yọ́ méje ó gbé o ìwọ lọ wá gorí àpèrè bàbá rẹ̀ àmọ́ lásìkò ìwà àwọn ọmọ Basọ̀rún Gáà ó ti ń jẹ́ kí àwọn ìlú ọmọ fàsẹ́yìn fún Basọ̀rún Gáà wọ́n ti ń rí gẹ́gẹ́ bí ọ̀tá ìlú àmọ́ síbẹ̀ náà agbára yìí ti pọ̀ jù báyìí ni wọ́n ṣe gbé Májòógbé sórí àpèrè tí Májòógbé tó sì di Aláàfin Ọ̀yọ́ ní ilẹ̀ Ọ̀yọ́ Aláàfin báyìí ni ó ṣe jẹ́ pé ó di Aláàfin kẹrin o tí Basọ̀rún Gáà yóò fi jẹ. gbàrà tí Aláàfin Májòógbé dórí àpèrè nǹkan kan tó kọ́ múra sí ni pé bóun láṣẹ rẹ́yìn ọ̀tẹ̀ ẹni tó ju ẹni lọ. Basọ̀rún Gáà gbogbo ọ̀nà tí ó fi rẹ́yìn Basọ̀rún Gáà ló bẹ̀rẹ̀ rẹ̀ ipe ẹ̀ wá Basọ̀rún Gáà àkọsẹ̀lẹ̀ rí Basọ̀rún kò lọ Aláàfin mẹ́rin rí ó ti lo Lábísí ó lo àwọn bí ojú ó lo Agbólúajé èmi Májòógbé mo tún wà lórí àpèrè ṣùgbọ́n Aláàfin Májòógbé wá ṣe àkíyèsí kinní kan ó rí i pé orí àwọn ọmọ ọlá Ọ̀yọ́ ti ń pé torí gbogbo ìgbà àwọn náà tó ń lẹ̀dí àpò ó máa pọ̀ mọ́ Basọ̀rún Gáà ó wá pe àwọn tó ní làákàyè nínú wọn ipe ẹ wá o èmi ò ní ẹ má lọ sọ fún Basọ̀rún Gáà o àmọ́ ẹ já ronú ara wa o ibi tá à ń bá lọ yìí wọ́n pa ìtọ́ Ọ̀yọ́ rẹ́ o Basọ̀rún Gáà ó sì gba Ọ̀yọ́ àtàwọn ọmọ rẹ̀ bàbá kí lẹ fẹ́ ká ṣe ẹjẹ́ ọkọ̀ ṣera wa lọ́sùsù ọwọ̀ àwa tá a ríra wa ìtẹnu wa kò ẹ mẹ́jà gbàbọ̀dé o wọ́n sì múlẹ̀ wọ́n sì láwọn dúró ti Aláàfin Májòógbé wọ́n wá pè nínú àwọn ìlàrí ọba láwọn tó ti wà pẹ̀lú rẹ̀ nígbà tí ń bẹ ní Akẹ̀yọ́ wọ́n mú wọn mọ́ra èyí tá a ṣe ni wípé ẹ máa wá àwọn tó bá mọ òògùn àwọn olóògùn dáadáa ẹ kọ́kọ́ ni wọ́n ṣe òògùn mọ́jà nìkan àti àwọn òògùn gidi tó pé àṣàṣì àtàbílú Basọ̀rún Gáà ò ṣe lè ràn mí sóńdè. mo ń de bàbá o. torí lásìkò ìgbà náà Basọ̀rún Gáà ti kú òlẹ̀ tá a lè fi májèlé pa tálàfin Májòógbé tó bá fún Basọ̀rún Gáà lóbi ojú rẹ̀ náà ni ó ti máa gbà pé Májòógbé àbọ̀rọ̀ pé májèlé tó lè parú àwa Májòógbé fi májèlé sí o ó jẹ́ ìbúdò àjára mi ni Basọ̀rún Gáà mu torí wípé ó ti di àṣọ oògùn ọ̀ràn èpè ọ̀ràn ogun ọ̀ràn ṣùgbọ́n ní tá a bá lè mú Ọlọ́run là á fà á fún wọ́n tó fà á lọ́lọ́run lọ́wọ́ Ọlọ́run tó wò ó ràn Basọ̀rún Gáà tó para rẹ̀ lájúbà. Basọ̀rún Gáà di òrìṣà ńlá sí Ọ̀yọ́ tó di àkúnlẹ̀ bọ Ifá lè fọre o tí Basọ̀rún Gáà ò bá fọre ẹ̀dáràn débi yí pé kí ni jẹ́ Ifá ọ̀fọre kankan mọ́ lọ́yọ̀ọ́ Basọ̀rún Gáà ló gbọ́dọ̀ fọre bí òbí Basọ̀rún Gáà bá sì fọ ibi kò sí ẹni náà tó gbéná wojú Basọ̀rún Gáà Basọ̀rún Gáà ó dẹ́ nǹkan wò lọ́yọ̀ọ́ o ó dẹ́ nǹkan wò lọ́yọ̀ọ́ nígbà orí báyìí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní dọ́gbọ́n wọ́n ń pe àwọn olóògùn àwọn tó mọ ògùn ṣe wọ́n wá rí olóògùn kan wọ́n ní Aláàfin Májòógbé nǹkan kan tá a ṣe fún ọ tí apá Basọ̀rún Gáà òfin ní ká ọ àbọ̀ rò pé Aláàfin Agbólúajé tó pẹ́ lórí àpèrè àbọ̀ rò pé lásán ni àtùpá ńlá kan bẹ tá a ṣe fún ọ o tá a bá ṣe àtùpá ńlá yìí fún ọ ó gbé sínú igun ìyẹ̀wù rẹ tẹ́nìkan kò lè bọ́ ọ wọ̀ iná ò gbọ́dọ̀ kú bẹ́ẹ̀ o tí náà bá ti kú a kí ọ kú oríire wọ́n ṣèyún fún un bákan náà wọ́n wá mú ẹṣin wọ́n ṣiṣẹ́ sí ara ẹṣin tá a máa ń gùn wọ́n wá so mọ́lẹ̀ lórí èèkàn tó ṣe pé fún odidi ọdún 3 ilẹ̀ sì fi máa ń ké lóró òru gbogbo nǹkan tí Basọ̀rún Gáà ń sàásì kọ̀ọ̀rọ̀ Májòógbé lóòótọ́ o báyìí ni
Májèógbé náà wá ń sa àbìlù lóríṣiríṣi ń sa àbìlù ló Basọ̀rún Gáà. Basọ̀rún Gáà wá ń fura pé Májèógbé náà báyìí ni nǹkan ṣe rí láàrin ìlú. Ṣùgbọ́n ní dèdé àsìkò yìí ìlú ti ń kọ ẹ̀yìn sí Basọ̀rún Gáà, àwọn ìlú ti ń kọ ẹ̀yìn sí àmọ́ síbẹ̀ ta ló tó kojú Basọ̀rún Gáà. Tìbútòrò gbogbo ilẹ̀ Yorùbá kò sí Ìlàrí Aláàfin kankan tó ń gba ìsákọ́lẹ̀. Basọ̀rún Gáà níyàwó púpọ̀, àwọn ayinba rẹ̀ pọ̀ lọ rẹpẹtẹ, àwọn ọmọ rẹ̀ náà bímọ rẹpẹtẹ, gbogbo wọn lọ fọ́n káàkiri bẹ́ẹ̀ ilẹ̀ máa ń ṣe àkóso gbogbo ìlú. Àwọn ni ajẹ́lẹ̀ o, àwọn ni ajẹ́lẹ̀ gbogbo ibi tí Ọ̀yọ́ pẹ̀kadé nílẹ̀ Yorùbá porogodo. Ọmọ Basọ̀rún Gáà lẹ́bàá ń bẹ̀. Àwọn akẹ̀yọ́ ọ̀ráṣẹ pamọ́ o, àwọn Ìlàrí ọmọ ọ̀ráṣẹ pamọ́. Ìlàrí Basọ̀rún Gáà, ọmọ ogun Basọ̀rún Gáà àti àwọn ọmọ Basọ̀rún Gáà, àwọn ni ajẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá. Kábàá lè mọ̀ o, àwọn èèyàn ti gba ìjọba o, irú táwọn ìjọba ológun ṣe lọ ó ti ṣẹlẹ̀ rí o. Ológun ni Basọ̀rún Gáà o tó já ìjọba gbà pàtì lọ́yọ̀ọ́ tó sì ṣe wípé ó ń lo sáà rẹ̀ lọ. Ìlú Ọ̀yọ́ wá ní kòrójúmọ́ ta la fẹ́ fẹjọ́ sùn nígbà tí àwọn àrẹ̀mọ Aláàfin tí wọ́n bá ń hùwà tí ọ̀dà, àwọn aráàlú wọ́n kẹjọ́ wọn lọ bá àwọn Ọ̀yọ́mèsì. Àwọn Ọ̀yọ́mèsì ni agbẹjọ́rò, àwọn ni wọ́n gbẹ ẹjọ́ wọn rò lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ pé bàbá o báyìí làwọn ọmọ yín ṣe o. Àwọn Aláàfin a sì máa kọwọ́ ọmọ wọn bá sọ, kódà àwọn a máa jẹ̀mí ń yà níbi tí wọ́n ti máa ń jẹ àwọn ọmọ ọba níyà, wọ́n a máa jẹ wọ́n yà. Ìní ọ̀rọ̀ agbẹjọ́rò nu, àwọn ìjòyè ìlú lágbẹjọ́rò ń jọ̀hún. Tí wọ́n bá ti fìyà jẹ ọ́ lọ bá àwọn ìjòyè ìlú. Lóòótọ́ àwọn ìjòyè ebú ń bẹ o, báwọn lọ́ọ̀yà abú náà ṣe ń bẹ lónìí. Wọ́n wà lọ bá wọn nígbà bá wá gbẹ́jọ́ rẹ̀ tẹ́ bá wá gbé láwọn Ọ̀yọ́mèsì wá gbọ́ wọ́n ṣe tó báyìí wọ́n wà gbé lọ́dọ̀ Basọ̀rún tó jó lórí wọn, wọ́n wà lọ sọ́dọ̀ Aláàfin, ibẹ̀ wọ́n ti wá dá ẹjọ́ yálà alágbára kẹni nílùú ni o àbí ọmọ ọlá ni, ibẹ̀ wọ́n ti dá ẹjọ́ náà. Àmọ́ ńgbà Basọ̀rún Gáà tó ti wá di pé ń tá a fẹ́ lọ kó ẹjọ́ bá àwọn Ọ̀yọ́mèsì tá a fẹ́ lọ kọ́jọ́ bá, olórí wọn ní fìyà jẹ aráàlú tí ọba ò sì láṣẹ lẹ́nu mọ́, ta ló fẹ́ gbẹ́jọ́ aráàlú rò. Àmọ́ síbẹ̀ náà Aláàfin Májèógbé ó ní tóun wá ṣe ni wípé òun fẹ́ rẹ́yìn Basọ̀rún Gáà, òun sì ṣetán láti fi ẹ̀mí òun lélẹ̀ lé. Gbogbo ọ̀nà ní fi wá lásìkò ìgbà náà àwọn ìdílé ọlá gbogbo wọn ti darapọ̀ mọ́. Ó wá kú oríire, ó wá ní ẹnìkan wá bẹ nínú àwọn akẹ̀yọ́, nínú àwọn tá a mọ̀ pé nínú àwọn akẹ̀yọ́ bàbá ọmọ Aláàfin Àjàgbó ni à ń pè ní Abíọ́dún Adégòólú. Abíọ́dún Adégòólú ni ó wà lára àwọn tó ń ṣe àtìlẹ́yìn yìí fún un lábẹ́nú, tó yìí ṣe pé ó sì fara mọ́ Basọ̀rún Gáà púpọ̀. Basọ̀rún Gáà wà ó nífẹ̀ẹ́ rẹ̀, ṣùgbọ́n ó ń bẹ lára ète tí Aláàfin Májèógbé tí wọ́n jọ dá. Báyìí ni wọ́n ṣe ń bá a bọ̀ tí wọ́n sì ń wá gbogbo ọ̀nà láti rí àìjẹ agbára Basọ̀rún Gáà, torí ní tá a gbọ́ ni pé Basọ̀rún Gáà máa di ẹkùn, a máa di erin, wọn ò nídìí agbára Basọ̀rún Gáà. Wọ́n yẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ máa bá wa fi ṣọwọ́ káàkiri tìbútòrò àgbáyé fún àwọn èèyàn, ẹ máa bá wa fi ṣọwọ́ káàkiri tìbútòrò àgbáyé sí àwọn èèyàn tó ń wò wá. Nígbà orí báyìí ikú ń dẹ dẹ̀dẹ̀ ń dẹkún. Bí Aláàfin Májèógbé ṣe ń wá ìdí agbára Basọ̀rún Gáà, bẹ́ẹ̀ náà ni Basọ̀rún Gáà náà wá ìdí agbára Májèógbé, wọ́n jọ ń wá ìdí agbára ara wọn. Basọ̀rún Gáà wá pe àwọn olóògùn sọgbọ́sọgbó ti ra àwọn olóògùn tí ń bẹ nílùú. Ẹ wá ẹ tó ránṣẹ́, Májèógbé mo fura pé ìkankan ń bẹ tó fi ń ṣagbára, ta ni ọ̀lọ́ bá mi ṣèwádìí. Bẹ́ẹ̀ lè bá lọ tẹpẹ́ ni wọ́n ò mú láàfin, àlọ́ rẹ̀ wọ́n ò rí wọn ò ní rábọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni
Basọ̀rún Gáà ti fura pé ìlú ti ń dá méjì lórí ọ̀rọ̀ òun. Aláàfin Méjì Ogbé ò ṣe é kì mọ́lẹ̀ kó sọ pé ọyá kọpa nípò tí mẹ̀pọ̀ ń sàṣọ àfi kó rí ẹ̀sùn ńlá kan tí ó fi kan bàbá káwọn ìlú ó sì fọwọ́ sí i kọ́rẹ́sùn ńlá kí ìlú náà tó wá fọwọ́ sí i. Àmọ́ kò rẹ́sùn. Nígbà ọ̀rọ̀ ń rí báyìí ọ̀dà kí ló tún kù tá a ṣe. Bàbá alóògùn kan wá ń bẹ à ń pè ní Àgbèrí ọmọ Àgbèrí ni Àgbèrí ọ̀gá ọmọ Sòókò ọwọ́ ní ọlọ́ba Basọ̀rún Gáà èmi á lọ o ń sì ṣèwádìí ìdí agbára ń sì bà agbára náà jẹ́ ọwọ́ á ṣe oògùn àfẹ́ẹ̀rí àtọ̀pọ̀lọpọ̀ oògùn fún kan nínú ẹrú rẹ̀ tó mú wá sọ́yọ́ òun ló wá rán lọ sílé ààfin Ọ̀yọ́ Aláàfin Méjì Ogbé ṣùgbọ́n gbàtẹ́lẹ̀ ń lọ lọ́wọ́ Aláàfin Méjì Ogbé náà wá ránṣẹ́ pé ìkan lára àwọn ẹ̀ṣọ́ rẹ̀ pé tó mo fẹ́ rán ọ níṣẹ́ kan o tí ò ní jókòó yọ parẹ́ nígbà tí ẹ̀ṣọ́ yìí dé Aláàfin ṣàlàyé tó fẹ́ rán fún un wá ẹ̀ṣọ́ méjì kúnra rẹ̀ kẹ́ ẹ pé mẹ́ta ń sọ bẹ́ẹ̀ ṣe gbégbà nígbà ẹ̀ṣọ́ yìí dé ẹ̀yin mẹ́ta lẹ́ẹ̀ lọ tí ẹnìkan bá ti fo ògiri wọlé Basọ̀rún Gáà kọ́ bẹ̀rẹ̀ sí ní da gbogbo lé rúbi tó bá ti ń lé kí tí ń lògùn àfẹ́ẹ̀rí tí ń yọ ń bì tí ń yọ lọ́hùn tí ń pòórá tí ń bá wọn fà á kẹ́yìn méjì ọ̀ wọlé kẹ́ ẹ gba ọ̀nà ibòmíì wọlé ibi báyìí tẹ́ bá gbabi báyìí tẹ́ bá gbabi báyìí tẹ́ bá gbabi báyìí ibi tí Basọ̀rún Gáà máa ń sùn ní Abíọ́dún Adégòólú ti sọ fún mi. Abíọ́dún Adégòólú ọmọ ọba lò náà lọ́yọ̀ bàbá bẹ́ẹ̀ ti pé. Abíọ́dún Adégòólú ti sọ fún mi. Nígbà orí báwọn báyìí ni ẹni tí Basọ̀rún Gáà tọ́nà lọ sílé Aláàfin tọ́nà lọ sí ààfin Ọ̀yọ́ ó ráyè wọlé o ó sì lo àfẹ́ẹ̀rí ọ̀pá iná tí wọ́n tàn fún Aláàfin Agbólúajé fódìdí ọdún 3 iná yìí kú gbìm. Aláàfin Méjì Ogbé ni iná yìí kú ó kú gbìm nígbà iná kú ẹṣin tí wọ́n so mọ́ èèkàn ó ṣubú lulẹ̀ ó sì kú lógèdèǹgbé. Àgbèrí ní pẹ́tí náà bá ti kú lọ́dọ̀ Basọ̀rún Gáà ó wá tẹrú náà kan fún Aláàfin Méjì Ogbé ó wá tẹrú náà kan fún Basọ̀rún Gáà pé àmì táìfì mọ̀ ní pé iná tí ń bẹ ń bì òun á tàn fúnra rẹ̀. tó bá ti paná tí ń bẹ láàfin Méjì Ogbé. Bẹ́ẹ̀ni báyìí ni o àmọ́ ẹrú tọ́nà lọ ó fẹ̀mí rẹ̀ lélẹ̀ lé o wọ́n pa ẹrú yìí ó sì bá ọba Ògùn lọ ẹrú yìí bá Ògùn lọ báyìí ni ó ṣe rí o àmọ́ níbi tó ti ń lé àwọn ti bí náà ibi tí wọ́n ti ń lé ẹ̀ṣọ́ tó sáwọ ààfin Basọ̀rún Gáà tó mọ̀ sọ́wọ́ pé ààfin náà ni ààfin Basọ̀rún Gáà náà máa ń lò ibi àwọn méjì wọ́n ráyè wọ ibi tí Basọ̀rún Gáà wà ẹ̀ṣọ́ tí ń bẹ lẹ́nu ọ̀nà wọ́n jọ fà á òun àtẹ̀kájọ para wọn ìkejì wọlé Òǹdè Ògùn tí Aláàfin Méjì Ogbé tẹ́ ti ṣe ẹ̀rẹ́ tẹ́ fún ó kó bó Basọ̀rún Gáà ìwáyì fún ìgbà àkọ́kọ́ wọ́n ráyè súnmọ́ Basọ̀rún Gáà o wọ́n na Basọ̀rún Gáà ní Òǹdè ọwọ́ àtẹsẹ̀ sì rọwọ́jọ àmọ́ ẹ̀ṣọ́ tí Aláàfin Méjì Ogbé rán ibi tó ti fẹ́ jáde orí ẹ̀wọ̀n rè bọ́ o báyìí ni wọ́n ṣe pa àwọn ẹ̀ṣọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí ó wá fún ẹnìkankan láǹfààní láti lọ sọ fún Aláàfin Méjì Ogbé yí pé tó iṣẹ́ tẹ́ ẹ rán wa o bàbá o àjẹ́ o àti rí àyè ní Basọ̀rún Gáà ní Òǹdè o ẹ ti mọ̀ pé oògùn májèlé ọ̀ràn àṣàṣì ọ̀ràn àmọ́ Òǹdè ẹ̀rẹ̀ ọ̀ràn o eléyìí yóò jẹ́ kí Aláàfin Méjì Ogbé ó lè mọ̀ bó ti rọ lọ́wọ́ rọ lẹ́sẹ̀. ọmọ méjì Basọ̀rún Gáà ti rọ lọ́wọ́ rọ lẹ́sẹ̀ ṣọ́ọ̀ṣì mọ̀ pé wọ́n ò mọ̀ ipò ti rọ lọ́wọ́ rọ lẹ́sẹ̀ á pé wọ́n mọ̀ ní bóyá Aláàfin Méjì Ogbé ọ̀bá gba ogun ńlá jọ sórí Basọ̀rún Gáà wá gbẹ́ púpọ̀ nígbà pè é ní Basọ̀rún Ọ̀yọ́ ọgbọ́n púpọ̀ nígbà wá rí báyìí Basọ̀rún Gáà wá wò wípé á tún máa dàbí ète àwa ní nǹkan kan tá à ń pè ní ìtàgé lẹ máa ń pè ní bíi stage
tó bá ti dé gbogbo ilé ibi tó ti máa ń sọ sinimá rí ìtàgé la máa ń pè é ti wà nílẹ̀ Yorùbá. táwọn èèyàn máa ń gùn táwọn wọn lókè báyìí. nílé nílẹ̀ Yorùbá ń jọ̀hún tí wọ́n bá kọ́lé tán wọ́n wàá mú amọ̀ wọ́n wàá fi kọ́bì kan tí ó ga yóò wá rí pẹrẹsẹ ibẹ̀ làwọn ọlọ́lá máa ń jókòó sí. wọ́n ti wá gbé Basọ̀rún Gáà jókòó náà tó ti rọ lọ́wọ́ rọ lẹ́sẹ̀ àwọn ẹ tó súnmọ́ àwọn ọmọ rẹ̀ àtàwọn ìlàrí rẹ̀ ni wọ́n mọ̀ wọ́n ti wá gbé jókòó lórí àpèrè lórí ìtàgé wọ́n wá da awèrè àtè ilẹ̀ máa ń pè ní kọ́tìn wọ́n ti wá dà á lẹ̀ níwájú àwọn kan wàá máa kilẹ̀ bọ̀ gígì pé Basọ̀rún Gáà mọ́ rọra o ìrìn ìjà rírìn akọni rìn tòrótòró akíkanjú Basọ̀rún Gáà bọ́tẹ kámẹ́lẹ̀ ikú bọ́tẹ ní mẹ́lẹ̀ ọ̀rọ̀ làlà wọ́n sì ti gbé jókòó sọ pé tí wọ́n lọ́wọ́ rọ lẹ́sẹ̀ ìyá àwa fún àwọn Ọ̀yọ́ Mèsì kí wọ́n lè máa sì rí kánmọ́ tí ń ṣẹlẹ̀. nígbà wọ́n wá jókòó agbára tó bá wá wọ̀ bí ó ṣe jókòó ní ọ̀pẹ wọ́n sì máa ń jìnà kí ṣe pé bẹ́ẹ̀ yẹn ṣe máa ó tó jìnà tẹ́fẹ́tẹ́fẹ́ o yóò wá jókòó báyìí wọ́n wá ti di agbádá lẹ̀ fún. mo kí yín ọ̀sán pé ọ̀rọ̀ lọ́wọ́rọ̀ lẹ́sẹ̀ ni kò sáàpọ̀ lójú kò dín létí kọ̀ ó sì lè sọ̀rọ̀. mo kí yín o kílẹ̀ fún kílà tó rí gbọ́ o ẹ̀yin Ọ̀yọ́ Mèsì má jẹ́ ó gbé yín kọ́ ẹ sọ fún o pé lákọ̀ ọmọ wà bí ìbọn o èmi Basọ̀rún Gáà èmi náà sì lọ lórí Ọ̀yọ́ èmi lọ lórí ilẹ̀ Yorùbá sọ pé bí tó jókòó sílẹ̀ ní tẹ́sí ń wò lọ́kàn wọ́n kú dòun rẹ̀ mọ̀ wọ́n sì dojú rẹ̀ mọ̀ báyìí ni Basọ̀rún Gáà ló ṣe ń fi ẹ̀tàn àti ọgbọ́n tó tó fi ń ṣe àkóso Ọ̀yọ́ lọ lẹ́yìn tó ṣe yí pé ẹnìkankan ò sì mọ̀ yí pé Basọ̀rún Gáà ó ti rọ lọ́wọ́ ó ti rọ lẹ́sẹ̀. ṣùgbọ́n ìgbà tí iná agbára tó ti kú lọ́dọ̀ Aláàfin Méjì ó gbé bàbá ti mọ̀ yí pé nǹkan ti ṣe o ọmọ méjì ká tún ṣọ́ra o kí mo ní ká ṣe. ká tún ṣọ́ra bàbá. ká ṣọ́ra o ọmọ méjì ká ṣọ́ra o. ní tí mo fi ní ká ṣọ́ra ni wípé ìwà tó wù tó kó bá ẹlòmíì ṣọ́ra ìjọ mọ̀ pé níjọ́ kan ọmọ Aláàfin Méjì ó gbé àtọmọ Basọ̀rún Gáà wọ́n jọ ní fàǹfà nílé Basọ̀rún Gáà lọ̀rẹ́ ti wá wáyé. èwo tí ẹ ní kí ni mú bàbá rẹ gan ṣé Basọ̀rún Gáà ló ní ìlú ni àbí ọba ló ní ìlú. àbí bàbá mi. ó ti gbàgbé pé ẹjọ́ ọba gbà fún nígbà yóò di àlùmọ́gbà Basọ̀rún Gáà sì ń gbọ́ ọ̀dà o wọ́n pẹ́ títí o agbára ọ̀bọ̀ lọ́wọ́ bàbá yín ní bàbá Basọ̀rún Gáà gbọ́ ọ wá pe àwọn Ọ̀yọ́ Mèsì tó mo kì í yé o jẹ́jẹ́ mi mo kú jókòó o t'Aláàfin Méjì ó gbé tọrọ ọmọ rẹ̀ sí mi o ipe kó wá tọ́ mi o kó wá tọ́ mi o torí náà o Aláàfin Méjì ó gbé ti tọ́ kẹsẹ̀ nírù ó ti tó èmi Basọ̀rún Gáà yìí sì jó yé yín pé èmi Basọ̀rún mo ní Ọ̀yọ́. bàbá ò lè dìde bàbá ti rọ lápárọ̀ lẹ́fẹ̀ẹ́. ọmọ ogun sì ń bẹ ọmọ ogun ọ̀rọ̀ lápá ọmọ ogun ọ̀rọ̀ lẹ́sẹ̀ ògún ń bẹ owó ń bẹ èèyàn ń bẹ. nígbà orí báyìí ẹ sọ fún Aláàfin Méjì ó gbé o ẹni kọ́ lọ sùn. apá kan ní ohun tí Basọ̀rún Gáà fi ránṣẹ́ sí Aláàfin Méjì ó gbélé apá kan ní pé ó pe Aláàfin Méjì ó gbé ó pe ọba pa ni o èyí ò wù kọ́ jẹ́ ń bẹ̀ gbogbo ohun tí àwọn àgbọ̀kùn tẹ́jọ́ yé wa ni wípé láàrin ọdún mẹ́ta péré ìlà Aláàfin Méjì ó gbé lò àmọ́ ọdún mẹ́ta ìwọ́n lọ́dún mẹ́ta ìbílẹ̀ ni o kìí ṣe ti kàlẹ́ndà òyìnbó lẹ́tọ́ pé tá a bá gbẹ́ yẹ́bẹ́yẹ́bẹ́ kò ju ọdún kan àti oṣù mẹ́sàn-án àbí a sọ pé ọdún méjì lọ o tí Aláàfin Méjì ó gbé tó lò báyìí ni Basọ̀rún Gáà ṣe rẹ́yìn Aláàfin Méjì ó gbé o tó dìde Aláàfin mẹ́rin ṣe ẹ̀rẹ́tì Aláàfin Lábísí tó ń lo ọjọ́ mẹ́tàdínlógún ṣe ẹ̀rẹ́tì Aláàfin àwọn bíi Òjú tó ń lo 130 days lórí àpèrè ṣe ẹ̀rẹ́tì Aláàfin Agbólúajé tó ń lo ọdún 22 òun ti ẹ̀ pẹ́ ó lo 22 years ṣe wá rántí Aláàfin Májẹ̀ógbé tí Basọ̀rún Gáà tó rẹ́yìn báyìí ni Basọ̀rún Gáà ṣe di afọbajẹ́ o àti afi ọba pa àmọ́ tẹ́nìkan kò sì mọ̀ wípé Basọ̀rún ti rọ lápá ó ti rọ lẹ́sẹ̀ débi pé wọ́n ní ọ̀yá gírígbò ẹ̀jẹ̀ akọ ògùn lọ́lé rẹ̀ àmọ́ lásìkò yìí àgbà ti ń dé sí Basọ̀rún Gáà
síta ẹgbẹ́ dàgbà kọjá bàǹtí onírù ọmọ ẹni ni gbogbo jáwọ́ ń bẹ̀ tọ́lọ́run ò ní gbà tí kú bá dé yọ ìjásẹ̀ bọ́ ọ bá ń lo agbára o tó ń lo ipò tó ń sọ pé kò sírù mi mọ rántí ọjọ́ kan o tí àgbà ó dé tẹ́wọ́ funfun gba gbogbo ara rẹ gbogbo ibi tí irun dúdú wà tí ó di funfun ìwọ ló ti ń fò tó ń bẹ́ sọ́tún tó ń bẹ́ sósì rántí ìgbà tó sọ pé àgbà ló dé mo fi ń fi ẹ̀sọ́ rìn tó ní pé bàbá ẹsẹ̀ sùúrù ẹ̀ jẹ́ kí bàbá ọ kọjá o rántí ìgbè èwe rẹ o fi èwe rẹ ṣe ń tọ́jà o fi èwe rẹ fi pàrókò ń tọ́jà lẹ̀ báyìí ni Basọ̀rún Gáà tó ṣe ò tọ́lẹ́yìn Aláàfin kẹrin àmọ́ àgbà ti ń dé ó dà nígbà wá rí báyìí sáàtì ẹ̀ tó lè jẹ Aláàfin mọ́ lọ́yọ̀ọ́ sáà lè jẹ Aláàfin mọ́ lọ́yọ̀ọ́ ta ló tún fẹ́ kú lábẹ́ idà Basọ̀rún Gáà ṣé ẹ gbàgbé o wípé ẹnu àwọn akẹ̀yọ́ ti ń kò ṣé ẹ gbàgbé pé ẹnu àwọn akẹ̀yọ́ ti ń kò díẹ̀ nínú àwọn Ọ̀yọ́mèsì wọ́n ti ń fà sọ́dọ̀ wọn ẹ sì rántí wípé akẹ̀yọ́ ọmọ Aláàfin Àjàgbó Abíọ́dún Adégoolú ó fara mọ́ Basọ̀rún Gáà púpọ̀ tó ṣe wípé ọrẹwà ọgá orí tẹ́rẹ́ dáadáa ó sì ní làákàyè àmọ́ àwọn akẹ̀yọ́ dàbí ète Abíọ́dún Adégoolú má fi ẹ̀bùn tọ́lọ́run fún ọ má fi ẹ̀sẹ́ nìkan o ìwọ náà láwàá tààrí iwájú ìwọ ni wàá máa ṣe bẹ́ẹ̀ tó gọ̀ láàrin wa torí tẹ́ bá wà ní ìpàdé ọ̀rọ̀ tí Abíọ́dún Adégbà wọn láì á jà bí ogun ni Abíọ́dún Adégoolú ní ẹ̀sìn fẹ́ pa gbogbo wa gan ẹ̀sìn jẹ́ àmọ́ káwọ ọ̀nà àbáyọ tá a gbé gbà tá a fi gba ìlú ó kéré púpọ̀ láàrin wọn àmọ́ a máa sọ̀rọ̀ làákàyè ó sọ̀rọ̀ làákàyè púpọ̀ wọ́n sì gbà fún un wọ́n sì ń sọ yìí kọ́ máa ṣe lúọ́lúọ́ kódà tí àwọn ọmọ Basọ̀rún Gáà bá ń jẹun lọ́wọ́ nígbà tó wà ní akẹ̀yọ́ a tún máa jẹ nínú oúnjẹ wọn àmọ́ ní ẹ̀yin ní bàbá ẹ fàwọn èèyàn wálẹ̀ wọ́n tẹ̀ ẹ́ tí wọ́n gbà fún gbà sọ fún wọn ẹgbẹ́ máa kìlọ̀ fún wọn nípa yé ìjẹkújẹ tí wọ́n ń jẹ ọ̀pọ̀ gbogbo eléyìí kò jẹ́ wọ́n ríran rí Aláàfin kò jẹ́ wọ́n ríran rí akẹ̀yọ́ Abíọ́dún Adégoolú wọ́n rí gẹ́gẹ́ bíi wípé ènìyàn kan tí ọ̀la gbọ̀njàn tó ṣe pé ìwọ̀nba díẹ̀ sí ní ọpọlọ rẹ̀ kì í sì sẹ́nìkan tí máa ń sọ̀rọ̀ púpọ̀ wọ́n sì rí pé gbogbo táwọn bá sọ kì í lu síta láì mọ̀ pé ìmùlẹ̀ ti wà láàrin àwọn ìdílé ọba àwọn èèyàn ọmọ ọ̀nà tí a gbà fi lẹ́yìn Basọ̀rún Gáà ẹ̀rù pọ̀ rọrùn bẹ́ẹ̀ ẹ̀ sì mọ ète torí pé bí nǹkan bá ti pẹ́lẹ̀ àwọn bàbá wa máa da bí ète o wọ́n á máa fi 20 ọdún pilẹ̀ ẹrù wèrè o torí wípé Abíọ́dún Adégoolú ọgbọ́n ọlọ́gbọ́n kò ní jẹ́ ká pe àgbà ní wèrè ẹ tí ì gbọ́ nǹkan kan o ẹ gbọ́ nǹkan kan ìpàdé di apá karùn-ún ìtàn Basọ̀rún Gáà lágbára pàtàkì. kótó di pé àmọ̀tà àtàrẹ adé àwọn ìkéde tá a fẹ́ ṣe fún wọn àkọ́kọ́ o application ìtàn Yorùbá ó ti wà lórí Google Play Store ó ti wà lórí Google Play Store ká lọ síbẹ̀ tá a bá ti download ẹ̀ máa ráwọn fídíò gbètò tá a ti ṣe yóò link yín mọ́ YouTube wa ẹlẹ́ẹ̀kejì ni wípé gbogbo àwọn nǹkan tá à ń kọ ẹ máa bá níbẹ̀ lórí sí lábala èyí náà lè darapọ̀ mọ́ olólùfẹ́ ìtàn lórí rẹ̀ pẹ̀lú bá a ṣe máa ń sọ èyí náà jẹ́ ká dìde o ká ṣe alátìlẹyìn ìtàn Yorùbá ẹ rí i pé akarúkọ àwọn èèyàn rẹpẹtẹ àwọn ni wọ́n ṣe agbátẹrù ìtàn Basọ̀rún Gáà tí à ń gbọ́ àwọn ni wọ́n ṣe agbátẹrù ẹ̀ torí àkókò Táyélolú torí àkókò torí ó rí i pé Ọlọ́run ló ní àárí ètò sí orí pé ẹ̀mẹ́ta la wá tó lọ ẹ̀mẹ́ta la wá tí ń lọ. ìtàn ọ̀rọ̀ Basọ̀rún Gáà ó lágbára ẹni àbá lè mọ Ọlọ́run láàfàrí lọ́wọ́ bá. ẹ má fà lọ́wọ́ bàjá mo sì lóò lè mú bàjá kó fà jùlọ hàn. ó mọ̀ sí lẹ́yìn ìjọba mẹ́rin báyìí. bẹ́ẹ̀ ni tó wá sóògùn fún ọba Májògbé yìí náà tó sóògùn fún pé wọ́n bá ṣe ẹṣin kan lọ́sọ̀ọ́ pé tẹ̀sìn yóò máa ké wọ́n sì tó ta òun àkókò fún ọdún mẹ́ta. gbogbo wọn ní Basọ̀rún Gáà rẹ́yìn gbogbo wọn làwọn ọ̀tẹlẹ̀múyẹ́ rẹ̀ mú tọ́rẹ́yìn wọn
àbí Basọ̀run Gáà kan iná ọ̀mẹ́ni ọ̀dà. bàbá ṣé àwárí ẹni tí wàá salami náà fún Bàrẹ̀gà Basọ̀run Gáà tẹ̀ ń wo etí wọn lápá ọlẹ́sẹ̀ wọn a máa ń gbé wọn sórí àga ni bàbá kan ń sọ̀rọ̀ ni. kò sí wọn ò rẹ́nì kankan. Awòolú ọmọ méjì jáàmù dọ́gbọ́n máa palẹ̀ mọ́ torí àkókò àbàpọ̀lọ́ tiẹ̀ ní kálẹ̀ rétò sí lálẹ́. bóyá ìbá tẹ̀ fẹ́ pè wá o lẹ́yìn ètò àbẹ̀fẹ́ ṣe alátìlẹyìn fún ètò ìtàn Yorùbá àbẹ̀fẹ́ ká bá yín ṣe ìwádìí ìtàn ìran yín àbí ìtàn ìdílé yín àbí ìtàn ìlú yín àbí alágbára kan ní ìlú yín ẹ lè pè mí sórí òǹkẹ̀rọ mi +234 +234 0 +234 80 23 68 74 32 tàbí lórí +234 80 328 55 888 lẹ́ẹ̀kan sí +234 80 23 68 74 32 68 tàbí +234 80 328 55 888 ojúṣe gbogbo wa ni o láti ṣe alátìlẹyìn fún ìtàn Yorùbá torí pé ogún ilẹ̀ Yorùbá ni pàápàá láti ṣe àtìlẹyìn fún mímọ́ lọ bíbọ̀ fún iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ẹ lè fi àwọn nǹkan ẹ̀rọ ẹ lè fi darapọ̀ mọ́ mi lórí WhatsApp àbí lórí Telegram ìtàn Yorùbá ẹ lè fi darapọ̀ mọ́ mi. mo dúpẹ́ ọ̀rọ̀ ọgbẹ́ tẹ́ ṣe alátìlẹyìn ètò ìtàn Basọ̀run Gáà tí a gbọ́ ní alẹ́ yìí pàápàá jẹ́ kí n bẹ̀rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Túndé ọmọ Ọ̀run Ajẹlẹ̀ ní UK bákan náà mo dúpẹ́ lọ́wọ́ Máyọ̀wá ní Italy Rahman Fọlọ́nsọ ní Amẹ́ríkà Adéolú Adékọ́lá Amẹ́ríkà ní bàbá wà Adéwọlé Àjàní Amẹ́ríkà ní Musa Muritala ní UK Dr. Famakinwa ní India ní bàbá wà Bọ́lájí Egúnjọbí Amẹ́ríkà ní wọ́n wà Ògúnyẹmí Ọláyínká Abẹ́òkúta ní bàbá wà mo dúpẹ́ o Lukman Olújìmí ní Amẹ́ríkà Olóyè Ọlátẹ́jú Ọláìtàn David Basọ̀run ìlú Ìpàpọ̀ Amẹ́ríkà ní bàbá náà wà Mọ́gàjí Bánkọ́lé Apabí Ẹlẹ́sìn mo dúpẹ́ ọlọ́ọ̀ bàbá mi Olóyè Ọláwálé Ọlálérè Amẹ́ríkà ni bàbá wà Mọ́gàjí Apabí Ẹlẹ́sìn nu ìwà àgbàgbé ẹ̀gbọ́n mi pàtàkì ní orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn wọ̀nyí wọ́n ṣe alátìlẹyìn fún ètò Basọ̀run Gáà tí à ń wò ọmọ méjì jágbe ká tó máa ta àtàrí. a kí gbogbo èèyàn alẹ́ ẹ ṣe ẹ kó àdùn sí wa ẹ má bínú bó ṣe rí lónìí bí ọ̀rọ̀ olúwa ẹ̀ náà ni bó ṣe sáfíìsì ni títí ẹ̀rọ àtàtún pa lórí ètò yín ètò ìtàn Yorùbá láyọ̀ o. tó oníyànṣe ọlọ́kàṣe ò mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ wò lórúkọ bàbá mi ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ Lámídì ọba tó mọ̀sífìlà forí adé o lèmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín mo ṣe ń kí wa yín pé ẹ jókòó nírọ̀lù wèrè pè láyè kó dúró yín rẹ́ o. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn Mákúta èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́ ká sọ̀tàn kó kún kẹ́kẹ́.